Much more nípa ògùn owó ju irú èmi tí mo jẹ́ bàbá yìí lọ. Ó kúkú dá kẹ́ kúkú gbé mi lẹ̀ kẹ́ dá lẹ́sùn mi kémi ò jóná kú. Ìyẹn má dá. Òṣogbo wèdè ló ń lùlù láàrin ọjà. Ṣé ìwọ mọ ìpilẹ̀ṣẹ̀ ọlá mi? Nà kí ló mọ ń sẹ́yìn ọmọ òde òní náà? Ọ̀rọ̀ yìí ó ti jẹ́ kí n lose ọkọ àfẹ́sọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́ta. Àyìnkẹ́ wetin happen? Ìwọ ń bí ẹbí pé kí ló ṣẹlẹ̀ ìwọ yóò ọmọ kan tó ṣe. Ẹ máa wo lórí burúkú yìí o. Àyìnkẹ́ kí ni problem ẹ gangan pàpà? Ìkan tí mo ṣe yé ti gbogbo ẹ̀yin Yorùbá nìyẹn o. Ìkan kékeré báyìí máa máa sì rè gún ni. Do you know what all these rich men do to make money? Even Chief Bankole. Ṣé ọmọ rẹ nu ẹ bá ń wá lù mí jáde? Ọmọ mi ò gbẹ́lú. Ẹ wá lù mí jáde fún mi o. Ìwọ̀nba nǹkan rírẹ kékeré tó kù lára mi kó fi lùlù láàrin ọjà. Mo máa lọ London, mo máa wá Porsche, mo máa wọ Gucci, tí bá lọ ṣọ́ọ̀ṣì, mo máa ná dọ́là, ló bí my fault. Jẹ́jẹ́ wèrè yìí, mo fẹ́ràn àdúgbò lẹ́jẹ̀ kí wọ́n ní bí sọ̀rọ̀. Má dánwò. Bẹ́ẹ̀ni bá dánwò ìwọ ẹ̀ á lọ. Ọpọlọ ti lọ. Ọpọlọ tó bá gbọ́ ọpọlọ ẹ̀ ó lọ. Kódà wọ́n ná wọn bẹ́tẹ̀bẹ́tẹ̀, wọ́n bùdú wọn jẹ́, para wọn jẹ́, kódà wọ́n rún wọn, wọ́n gún wọn. When she sees death alive, she will cooperate. Fi ọwọ́ ara ẹ gbé ìlú yẹn lọ sí yàrá mi. Ṣùgbọ́n tó máa lè yẹn tí mi ò ní kankan ṣe pẹ̀lú bíbí ẹ̀ tí ìyá ẹ̀ ò dẹ̀ fi mí hàn ẹ́. Gbé lọ sí àkọlọ sùn. Àrọ́mọdọ́mọ mi, ìlú ajé. Mo ti di wòlíì bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀. Ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé àwọn jẹ́ẹ̀tì ló ń gbé àṣẹ yẹn lórí agbára. Wọ́n ti ròyìn tòótọ́ tẹ bá kàn lè ṣe tí voice mi clear jù báyìí lọ. Tẹ bá lè bá mi edit voice yẹn nìkan tí voice mi clear ẹ wò máa fún yín ní 50 naira. Yes, daddy. Ọwọ́ wà lára àbúrò ẹ̀ lóòótọ́. Ṣé o rí gbóngbó lálejò ni? Jọ́njà. Janta jù nù. Ilẹ̀! Ẹ bàbá tábà ní gbàmọ́ sọ jẹ́ fúnlẹ̀ o. Sọ wọ́n ní pé mo fẹ́ máa ń yan ọmọ ọmọ wọn o. Wọ́n ní bẹ́ẹ̀ wọn ò gbọ́ ẹ̀bẹ̀ one kọ́bọ̀ because Jesus Christ English ni Jesus Christ gbọ́. But at the same time PA ẹ má bínú ṣé kò lẹ ti wá ni. Ta nìyẹn? Èmi ò wá látẹ̀kọ́. Èmi am from US. United States of Ado Ekiti náà ti wá. Bàbá ọkọ tó nílò. Olúwa mo tẹ́ ọ. Sọ fún ta ni? Yàrá wọn lè lọ́gbọ́ o. Wẹ́n mo níyẹn tayọ ọmọdé. Ìyàwó ọ̀nà I can't stay without you. Ìwọ Ọlọ́run, ṣebí sí ìgbọ̀nlẹ̀ mo béèrè lọ́wọ́ ẹ̀. Gbọ́nlẹ̀ sí rèé. Ṣẹ́ẹ̀sì ní ogun tẹ́ ìwò yẹn, àjàdọ́jọ́ ọkú ni. Àmì màmá Ọlọ́run dẹ̀ ní jẹ́ kọ́rọ̀ ogun tán láyé. Sọ̀wọ́ òkè, èpè nínú ṣọ́ọ̀ṣì, kí ló farú yẹn? Bẹ́ẹ̀rẹ̀ ọ̀jọ́, àdúrà wèrè wo ló ń ṣe? Are you mad? What's going with you? Mami, ẹ má sọ èbò nílé ilé Jésù o, so ti yé yín. A mọ̀ pé Jésù gan ọmọ Ísírẹ́lì ni. Wọ́n sọ Yorùbá náà lọ́hùn. Ọwọ́ ara rẹ ló fi lura rẹ pa. Bàbá Síbù! Yes! Bàbá Síbù! Ṣé ìwọlí tí mo bá fún yín níbi 2 million? Ṣé òkèlè púpọ̀? Hallelujah! 2 million! Bí tẹ́sẹ̀ ó ṣe dáadáa. 2
mílíọ̀nù péré. Ha! Níṣẹ́ ìgbàdúrà ni. 2 mílíọ̀nù. Ọlọ́run Elédùmarè ọba àjíkí, Ọlọ́run Elédùmarè ọba àjíkẹ́, ọba tó faratì, adúró tini lọ́jọ́ ìṣòro, ẹ̀ka bí yóò sí Elédùmarè. Adúpẹ́ pé a dá ọjọ́ pé, adúpẹ́ pé a dá ìgbà kò, adúpẹ́ pé ẹ kà wá ká láàyè lọ́jọ́ tèní, ẹ ṣé bàbá. Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi o. Èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ́pọ̀ kan ìkan mímu ìka ìmú, ọmọ aládé 16, bẹ́ẹ̀ mi lọmọ àròbí ọmọ àtòrè. Ètò Gbajúmọ̀ òun ni ètò tí mo mú wá fún yín lénìí. Ètò tí Ọlọ́run ọba mi ti fi òǹtẹ̀ lù ni. Ètò tí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lọ́kùnrin, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lóbìnrin, ètò tẹ́ ẹ ní pé ẹ wò ó, ẹ máa lọ kò séwu pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè, ìbànújẹ́ ò ní tọ́ sí kankan nu wa. Lórí ètò lénìí, àlejò wa òǹkọrin ni wọ́n. Ẹ̀yin lẹ kọ̀wé pé ká gbé wọn wá sórí ètò. Àwọn gan jẹ́ kó máa yé wa pé láti jó yẹ káwọn ti wá a ní ebe eégún ńlá ni máa gbẹ̀yìn ìgbàlẹ̀ tí bí wọ́n ṣe ń sọ nìyẹn. Wọ́n ti wá bá wa lálejò lénìí. Gbogbo nǹkan tẹ́ fẹ́ mọ̀ nípa wọn. Ẹ̀yin náà mọ̀ pé Adédoyin ò ní ṣẹ́nu kù sẹ́yìn. Èmi nìyí, ẹ̀yin lèmi. Àlejò wa náà, àwọn náà ti wá ṣetán wípé ká bẹ̀rẹ̀ ètò náà ní kíákíá. Ó yá àlejò mi, ẹ máa wọlé bọ̀. Àwọn nìyẹn o. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Àwọn aráalé ńkọ́? Adúpẹ́ àlàáfíà ló wà. Olúwa ṣeun. Inú wa dùn láti gbà yín lálejò lénìí. Mo fẹ́ kẹ́ kí àwọn olólùfẹ́ yín ni. Àwọn tèmi tí miss mi gan ìdọ́ǹtẹ̀ tèmi gan tí miss yín òkè bí ní ojárí tọ̀hún tẹ̀kọ́ wálé. Iṣẹ́ ló sọ ọmọ nù bí yòókù. Mo káwọn tèmi Àyìndé tẹ́ kó máa wó tó jọ mẹ́ta o. Báwo ni gbogbo lé ṣàlàáfíà láwà àtẹ̀kọ́ mọ́ mo kí gbogbo yín o. Orin tẹ̀dẹ̀ wa kò yẹn wá dùn gidi gan ni. Èmi gbádùn ẹ̀ ń tèmi o. Ṣé lóòótọ́? Mo dẹ̀ mọ̀ pé àwọn tó wà lé náà gbádùn ẹ̀. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ o. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò Gbajúmọ̀. Èmi máa ń fẹ́ mọ àwọn àlejò mi dáadáa. Bí orúkọ yín gangan, ọmọ bíbí ìlú wo ni yín, àwọn iléèwé wo lẹ lọ? Orúkọ tí wọ́n sọ mí níjọ́ súná Musbaudeen ni Adéwálé Àyìndé. So mo lọ sí Agídìngbì primary school àti secondary school. So àti bẹ́ẹ̀ a lọ sílé kéwú, láti bẹ́ẹ̀ ni iṣẹ́ orin fújì ló ti wọlé. Ọmọ bíbí ìlú wo ni? Ọmọ bíbí ìlú Ìbàdàn ni mí ní Òpóyè Ọ̀sà gangan. Báwo ni wọ́n ṣe máa ń kí wọn ní ọ̀dọ̀ tí? Adéwálé Ìbàdàn ṣáni ilé wa ẹ̀bà mi kọ́ mọ́ òkè láǹtí ọlọ́mú òru kò ní jẹ́ tẹ́ ọlọ́mú òru màmá jẹ́ rásà Àyìndé. Iṣẹ́ orin kíkọ ṣé ká sọ pé ó ti wà nínú ẹbí yín ni? Ṣé bàbá yín ló ń kọrin ni àbí ìyá yín àbí bàbá pàápàá abẹ́bùtọ́ lọ́hùn kàn fẹ́yìn tì í? Iṣẹ́ orin bàbá mi ò kọrin, ìyá mi ò dẹ̀ kọrin, kò sólórin fámílì mi. Ṣùgbọ́n kí nìyẹn mọ̀ pé nǹkan tọ́lọ́run bá fún yàn, Ọlọ́run fún mi ní ẹ̀bùn yẹn láti kékeré ni. So kí n tó lè dictate pé kí nìyẹn wà ní ara mi, ilé kéwú ni. So mo ṣáà mọ̀ pé tí bá ń kọrin kí nìyẹn mo rí pé mo ní voice yẹn. So àti ilé kéwú ni mo ti bẹ̀rẹ̀ àwọn orin Muslim yẹn mo kàn kọ. So ìgbà tí mo wá ṣe wàlímọ̀ tí mo jáde kúrò ní kéwú, ó ní mo change sí Fuji music. Ọdún wo gan ni ẹ bẹ̀rẹ̀ sí ń kọ orin Fuji? Tá bá ní ká wò báyìí nísìnyí ó ti kọjá 20 ọdún báyìí nísìnyí.
torí mo rántí wípé first album mi 1999 tabanika wo 1999 sísìn bí 17 years so mo dẹ̀ ti before then kí tó release first album mo ti ń kọrin ó ti tó bí 8 years tí mo ti ń kọrin so kí ni yẹn bí 25 to 26 years báyìí nísìnyí. ṣe ti bẹ̀ sí kó bẹ́ẹ̀ni. kí ló dé tó jẹ́ ìlànà ti fújì òun ni ẹ̀yàn láàyò. mo rí wípé bí ohùn mi ṣe rí nǹkan tó jọmọ́ nìyẹn so mo rí pé ohùn fújì yẹn gangan òun ni so nǹkan tí mo dẹ̀ rí pé mo ń kọ kíní yẹn àwọn èèyàn mo rí pé àwọn èèyàn like ẹ̀ so mo fi kú sọ di iṣẹ́ tí mò ń ṣe. àwọn òbí yín kí ni ìhà tí wọ́n kọ sí. ìyẹn lágbára bó torí ìgbà tí mo kọ́ bẹ̀rẹ̀ wọn support mi rárá especially my dad wọn ti late báyìí ní sí wọn kọ́kọ́ support mi so later ṣá ìgbà tán rí pé ọmọ mò ń ṣe kíni ẹ̀ tọ́rí pé àwọn èèyàn like ẹ̀ tọ́rí pé àwọn tó tún wájú wọn lọ lójú orí tọ́rí bọ́n yín ń ṣe so wọ́n padà gbà fún mi so wọ́n padà fún mi support pé kí n ṣe. àwòtẹ́lẹ̀ kọ́kọ́ gbé jáde yẹn kí lẹ pe àkọlé ẹ̀. anything can happen. kí nǹkan lè ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. ẹ kọ díẹ̀ fún mi nínú ẹ̀. Adéwálé anything can happen lágbo ẹ má yẹ kí n kọ́ tán anything can ṣẹlẹ̀ ẹ̀ lágbo Mr. Small o Àyìndé 1999 ní Wálé ẹ má jẹ́ sọ yòókù o Wálé tẹ̀kọ́ Àyìndé. àwo yẹn ó ní ìdí tẹ́ ẹ fi gbé jáde àbí. bẹ́ẹ̀ni. kí ni nǹkan tó ṣẹlẹ̀ ṣe kan lè gé díẹ̀ fún wọn. anything can happen yẹn mì ní pé ẹ̀wọ̀n pé tí wọ́n bá fẹ́ ṣe nǹkan iṣẹ́ orin yìí bí ọjà òkùnkùn ni kò ń ṣe gbogbo olórin tí ó ń kọrin òun ni wọ́n mọ̀ Ọlọ́run bá ẹni tó lọ́ọ́ bá fún ní ẹni tó lọ́ọ́ bá fún lẹ́bùn yẹn àti ẹni tó lọ́ọ́ bá fún ní oore ọ̀fẹ́ yẹn ni so nǹkan tí mo fi title ẹ̀ ní anything can happen ni pé wẹ́ tá a bá kọ́ bí ó máa jẹ ṣẹmọ́nùkọ bẹ́ẹ̀ mo dẹ̀ adúgbò ìgbà tá a ṣe tá a bẹ̀rẹ̀ ó jẹ́ tẹ̀wọ́gbà first one second one ìgbà tó wá di third one ó di nǹkan tó blow káàkiri so ìtumọ̀ anything can happen nìyẹn. ó ti tó bí àwo mélòó tẹ́ ti ṣe. tàbá ní ká máa ronú ìsìn tí máa lọ bí 15 báyìí nísìnyí. mélòó ṣe lè ka díẹ̀ fún wa. máa ka díẹ̀ anything can happen àbàmì ọmọ unification category A expensive boy godfather romeo bẹ́ẹ̀ 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 bẹ́ẹ̀. àwọn orin yẹn ṣé ẹ̀yin ni ẹ máa ń ṣe àgbékalẹ̀ wọn àbí ẹlẹ́ni tẹ́ ń sanwó fún tó máa ní eléyìí báyìí ẹjẹ́ àgbègbà ẹjẹ́ àgbègbà báyìí tẹ́ máa fi lè sọ́dọ̀ díndín. ní agbára Ọlọ́run ló fún mi ní ẹ̀bùn yẹn mi ò ń lo bí a producer àbí songwriter àbáwọn tó máa arrange orin èmi náà ni máa ń jókòó ni máa kọ orin mi fún ara mi èmi ni máa ń kọ èmi ni máa write nǹkan mi àtìgbà tí mo ti ń ṣàbọ̀ mi ò lo bí a songwriter àbí producer àbí even unification wọn bá mi write ẹ̀ èmi ni máa form nǹkan mi fúnra mi so bóyá bá àárín ẹ̀ ṣe rí nìyẹn. ọ̀pọ̀lọpọ̀ olórin fújì òun ni ó wà níta ọ̀pọ̀lọpọ̀ olórin fújì ni àwọn ayé mọ̀ kí ni nǹkan tó fi mú Alhaji Tekoma tó fi mú yín yàtọ̀ sí gbogbo àwọn ní fújì tó kù. ara yàtọ̀ tó wà níbẹ̀ náà nìyẹn torí most of àwọn ní fújì sorry to say o ẹlòmíì tí ò bá rí songwriter kò lè ṣe album ló fi máa jẹ́ pé ẹ lọ wo àwọn album tẹ́ bá rí tó bá tight ẹ wo artist ẹ̀ gan fúnra rẹ̀ òun gan ó ṣiṣẹ́ ó fara ṣiṣẹ́ most of our artists tó wà ní tanisa àwọn ní fújì wọ́n máa lọ wá songwriter ni tán bá rí songwriter wọn lè kọrin but nǹkan tèmi fi yàtọ̀ ni pé èmi ni máa jókòó ni máa kọ̀ọ̀kan mi fúnra ra mi torí àwọn ni téèyàn bá ń kọrin tó rìn náà ò bá dùn ṣé bó ń fẹ́ tí yàrá ẹ̀ gbọ́ ohun à ń jẹ́ kọ́ làwọn ta kì í ṣòwe tán mo ní gàrí so ṣé rí nǹkan tí ọba kọ azumi pé mo fẹ́ kọrin nísìnyí ṣé orin yẹn ṣó lè move èmi gangan fúnra ra mi orin tí mo mọ̀ pé ó lè move ara mi ó ní máa kọ fáwọn èèyàn but tí mo mọ̀ pé kò lè move mi ò ní kọ́ òun ló fi jẹ́ kí n yàtọ̀ and again bí mi ṣe máa kọrin tèmi ó yàtọ̀ ìwà mi lóòótọ́ onífújì ọmọ nǹkan tó ń mọ̀ wá mọ́ but ìwà mi tẹ bá wò mí mi ò jọ onífújì mi ò ń ṣe bí onífújì wọ́n believe pa onífújì wọ́n believe pé most of àwọn wọ́n believe pé tout kò dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ kò dìgbà tó bá ṣe tout kó tó mọ̀ pé olórin ni ẹ́ kò dìgbà tó bá mu gbó àbí tó bá mu sìgá àbí tó bá ṣe kó tó mọ̀ pé olórin ni ẹ́ ìgbà tó bá tà nǹkan sáyà kó tó borí ìtàgé no ìyẹn kọ́ ẹni tí Ọlọ́run tó máa fún ní ẹ̀bùn yẹn at least tó bá mu kankan ó yẹ kó lè face the crowd ó yẹ kó lè perform but ẹni tó bá believe pé tóun ò bá mu nǹkan àbí tóun bá ṣe kinní kò kí n ṣe olórin torí tí ò bá sí nǹkan yẹn lè yẹn túmọ̀ sí pé kò ní lè kọrin yẹn nìyẹn
so ara yàtọ̀ tó wà ń bẹ nìyẹn tẹ́ kó máa fi yàtọ̀ láàrin gbogbo wọn. yàtọ̀ sáwọn yòókù Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Alhaji Tekuma, àwọn olólùfẹ́ yín ní àwọn fẹ́ kí yín, àwọn kan pàápàá wọn láwọn fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ yín. Awádìí ìdí ìyá abala kan kalẹ̀ fún ẹ̀yin àti wọn, òun là ń pè ní ojú abẹ. Ṣé yá ká sojú abẹ ń kù? Ẹni ṣe ń bẹ̀. Orúkọ mi ni Ọláníyì. So Wálé Tekuma jẹ́ olórin tí mo fẹ́ràn jù. So ẹnu ọjọ́ mẹ́ta yà gbọ́n àgbúrò wọn. So kí ló ń ṣẹlẹ̀? Then kí ni ìbáṣepọ̀ láàrin àwọn pẹ̀lú olórin tó kù? Ṣe rí lórí ìbéèrè tẹ́ béèrè yẹn, mi ò sí around fún àwọn ìgbà kan mo wà nílùú òyìnbó. Nǹkan tó fà tẹ́ fi gbọ́ ọ̀kan pa Tekuma nìyẹn. Ìyẹn bẹ́ẹ̀ so mo ti dé padà báyìí nísìnyí. Ẹ máa gbọ́ iṣẹ́ mi láìpẹ́ tó dẹ̀ máa tight tó dẹ̀ yàtọ̀ sí àwọn Fuji yòókù tó ń kọ. Ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́kejì ni pé lórí ìbáṣepọ̀ láàrin mi pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ yín tó kù. Èmi ò lọ́ta ọ̀kan, gbogbo wọn pátápátá, bàbá mi, ẹ̀gbọ́n mi, ìtòjábúrò mi náà wà nù àjọ ń ṣe ni. Mi ò lọ́ta kankan gbogbo wa, nǹkan kan náà jọ ni wa. Mo believe pé ọ̀nà kan náà lájọ ń tọ̀, ojú òpó kan náà lájọ ń tọ̀, nǹkan kan náà ni wa. So Tekuma olólòdì, mi ò lólòdì inú ẹ̀hàn kan. Orúkọ tèmi ni Adésanya Damilọ́lá. Tekuma jẹ́ onífújì kan tí mo fẹ́ràn. Mo jẹ́ gbàdúrà pé Ọlọ́run á máa fún wọn mọ̀ ṣe. Gbogbo nǹkan tó dáwọ́lé ayọ̀rísí rẹ̀. God will enlarge his coast and things will keep turning up for him. Thank you very much. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. Olúwa ṣeun. Díẹ̀ tá a máa fi hàn yín nìyẹn. Àmọ́ jẹ́ kí mi wá bí ẹ ní àìpẹ́ yìí òun lẹ padà sí ilẹ̀ Nàìjíríà. Kí ni nǹkan tẹ́ ẹ lọ ṣe lókè òkun? Orin náà ni. So ti ẹ mọ̀ mo believe pé kí n tún lọ káàkiri kán tún mọ̀ mí kó má yẹ pé Nàìjíríà nìkan lèèyàn dúró sí kí wọ́n ṣe káàkiri. So nǹkan tó gbé mi lọ nìyẹn. So mo ti padà sí base mi báyìí nísìn ẹ̀ tó máa gbọ́ nípa mi padà. Agbára Ọlọ́run. Ṣé ní abẹ́ àsíá kankan tí record label bẹ́ẹ̀ ni tí ó ń gbé iṣẹ́ jáde? Àsíá tó ń gbé mi jáde náà ni Alphabet Production náà ni. So àwọn náà ló ń gbé mi jáde láti ilẹ̀. So ibẹ̀ náà ni mo wà, ibẹ̀ náà ni mo padà sí. So ẹ̀ tó máa gbọ́ wa padà. Nídìí iṣẹ́ Fuji, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń gbọ́ wípé gbọ́n mi sí omi òtó ó ń ṣẹlẹ̀ nípa pé èmi lọ̀gá, èmi ni mo ti kọ́kọ́ débẹ̀, èmi ni kẹ́ ẹ bẹ́rí fún, èmi ni kẹ́ ẹ wárí fún. Kí ni èròǹgbà yín nípa ilé? Ṣẹ̀rí ẹ báyìí kí mi tàn yìí o torí àwọn èèyàn count kí ni àwọn mú ní pé lóòótọ́ ló ń ṣẹlẹ̀ kò rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀. Ìpolówó ọjà lásán ni. So ti yẹn wọ́n fi kí ni wọ́n fi ń create awareness ni as in kí ọjà wọn kó lè tà òun ni kò sí nǹkan kan ẹnìkan kan ọ̀bẹ nìkan kan jà à ń ṣe oníwàhálà especially àwọn onífújì kí ni a fi ń ṣe kí ọjà kó lè tà ni so kò sí nǹkan kan bẹ́ẹ̀ kí la fẹ́ bára wa jà fún ṣe lórí pàǹkọrin náà oníkálukú ń ṣe tiẹ̀ ojú ọ̀run yìí ó tẹ́yẹ fò láì fọpá kan ra wọn so báàrin yẹn ṣe rí nìyẹn. ẹ ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ Alhaji Tekuma ṣé ẹ wáyìí ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bí wọ́n nọ́mbà kan àti àdírẹ́sì ó hàn lọ́wọ́lọ́wọ́ yẹn ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ránṣẹ́ sí Alhaji adúpẹ́ pé ẹ ti padà dé báyìí nísìnyí mo lérò pé tá a bá tún pè yín lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ wa níhò agbára Ọlọ́run agbára Ọlọ́run Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. orúkọ mi ní àṣírí bẹ́ẹ̀ ni àṣírí secret àṣírí Gbajúmọ̀ lélẹ̀ o àṣírí wọn ò lè tú ìyẹn ni pé máa wo Gbajúmọ̀ kí wọ́n gan lè di Gbajúmọ̀ kójúlùmọ̀ dẹ̀ lè ṣe kí ni kán lè pè é ní Gbajúmọ̀ bẹ́ẹ̀ ni. Alhaji Tekuma. Naam. Wọ́n ní kò sí bí ọmọ ṣe lè ní ẹ̀bùn kan tó ó ń láti ní àwọn kan tó jẹ́ pé ó ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ó ń láti ní àwọn kan tó jẹ́ pé wọ́n ràn lọ́wọ́ láti lè gbé e ní ọwọ́ sókè dáadáa àwọn wo nídìí iṣẹ́ tẹ́ yàn láàyò yìí la lè sọ pé ẹ̀ ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ìyẹn ní ìkejì ṣé ẹ ní ọ̀gá kankan tẹ́ ẹ túbọ̀ lọ kọ́ iṣẹ́ fújì yìí ní abẹ́. ẹ ṣé mo láìkí béèrè yẹn ṣe rí àkọ́kọ́ náà orin fújì máa kọ́ gbọ́ orin late Alhaji Sikiru Ayinde Barrister kọ́lọ́mbà àforíjì wọn torí màtá àwọn àyín kéré
orin yẹn ni dáàdi mi ló máa ń play fún wa so ibẹ̀ yẹn ní kíní yẹn tí wọ́n especially Fuji Garbage yẹn so àti bẹ́ẹ̀ ẹ mọ̀ kíní yẹn a máa ń kọ tí máa ń lọ school máa ń kọrin yẹn so ẹni tí mo wá wò tí mo ní as role model Alhaji Wasiu Alabi Pasuma role model mi nìyẹn lára àwọn tó ràn mí lọ́wọ́ ni mi ò dẹ̀ gbàgbé ẹ̀gbọ́n mi náà Alhaji Sule Alao Malaika ara àwọn tó help mi nìyẹn ìgbà tí mo fẹ́ ṣe third album mi Unification so lórí pé ọ̀gá mi ò kọ́ṣẹ́ lọ́dọ̀ èèyàn kankan so ẹ̀bùn yẹn Ọlọ́run fún mi ni mi ò kọ́ṣẹ́ mi ò gbérin mi ò lùlù lẹ́yìn anybody ẹ̀bùn yẹn Ọlọ́run fún mi ni. èdè tí èmi àti yín tàjọ ń sọ yìí tó dẹ̀ dá ṣáká ní ẹnu wa ìyẹn èdè tiwantiwa èdè káàárọ̀ òjìire èdè Yorùbá àwọn aláìgbàgbọ́ kan wọ́n ní èdè yìí ó máa tó lọ sí ìparun kí ni èròǹgbà tí yín lórí ẹ̀. kò lè lọ sí ìparun tá a bá fẹ́ kó lọ sí ìparun ọwọ́ wa náà ni tá a bá dẹ̀ fẹ́ kó lọ ọwọ́ wa ni ṣe rí kíní kan ṣẹlẹ̀ nísìnyìí àwọn èèyàn tó bá ti bímọ wọ́n ń sọ èdè Yorùbá sí àwọn ọmọ wọn mọ́ ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn ọmọ kékeré dẹ̀ rè brain wọn ó fẹ́lẹ́ nǹkan tó bá ń gbọ́ òun èdè tó máa ń gbọ́ lọ́wọ́ máa sọ ẹ jẹ́ ká máa try ká máa sọ èdè Yorùbá yìí èdè abínibí wa ká máa sọ fún àwọn ọmọ wa láti kékeré ní kó má gbóyìnbó ní kó má gbóyìnbó ṣùgbọ́n èdè Yorùbá yìí ẹ jẹ́ ká fi kọ́ ọmọ tá bá ti fi èdè Yorùbá yìí tá bá ti fi tọ́ ọmọ láti kékeré èdè Yorùbá àṣà wa kò ní parun so àmọ̀ràn nǹkan tèmi lè sọ láàrin yẹn. nítorí nǹkan tí ẹ sọ yìí ní àwa náà nílé iṣẹ́ wa la ṣe wò pé ọ̀nà wo la lè gbé gbà wípé kí àṣà ìṣe àti èdè wa yìí kó má parun. àwa wòsù àwòsà a ní ká gbé abala kan kalẹ̀ tá a lè fi máa dára wa lẹ́kọ̀ọ́. àti mọ́ ẹ ti mọ̀. ó ti yé wa. ṣé kí n má sọ̀rọ̀ jù. ó ti yé wa bọ̀ kọ́lọ́ ń ṣàánú wa kọ́lọ́ yẹn ká lè kọjá ń bẹ̀. àmín kí wá ṣe láti mọ ẹni tó gbọ́ Yorùbá jù. ẹ mọ̀ dí ṣe rí èdè yìí Yorùbá ó gùn kò ní ìbẹ̀rẹ̀ kò ní òpin ibi tèmi mọ̀ dé ní tẹlòmíì ti bẹ̀rẹ̀ àmọ́ tá a bá ń dára wa lẹ́kọ̀ọ́ lóòrèkóòrè ṣe mọ̀ pé a ní lè gbàgbé ẹ̀ a dẹ̀ ní lè ṣàṣàrò ìdí tá a fi gbé kalẹ̀ nìyẹn orí abala yẹn là ń pè ní abala ṣó láyà. ṣé mo láyà ṣá ó yà ẹni ṣó ń bẹ mo láyà. àyà wà ń bẹ ẹ ṣe ẹ wo ṣùkú yìí ìbéèrè 10 ló wà nínú ẹ̀ 3 lẹ láǹfààní àti mú. 3 bẹ́ẹ̀ ni 3 péré ṣe rí pé àpín sí méjì. mo ti rí bẹ́ẹ̀ ẹlẹ́dàá ìyá mi aṣọ mi lọ ṣọ́ mi bọ̀. àmì ó yá Alhaji ẹ mú béèrè. ìtò bá rọ̀ bẹ́ẹ̀ mo fẹ́ o. àmì. ó dà pé méjì mo kó papọ̀ ó ti parí. ẹ ṣé. ìbéèrè keje tó jẹ́ àkọ́kọ́ olókùnrin àtayébáyé bí ó bá fẹ́ kú ariwo ní ń pa dọ̀run kí ni nǹkan náà. olókùnrin àdáyébáyé. olókùnrin àdáyébáyé bí ó bá fẹ́ kú ariwo ní ń pa dọ̀run kí ni nǹkan náà. ẹ wá kí ni ìgẹ́ta sí bí o ó ní bó ṣe rí. ó máa pariwo géè. tó bá fẹ́ kú. olókùnrin àdáyébáyé. olókùnrin bẹ́ẹ̀ ni àdáyébáyé tó bá fẹ́ kú ariwo ló máa ń pa. ẹ wò ẹ ká kúrò lórí yẹn ẹ sọ túmọ̀ ẹ fún mi. ẹ mọ̀ mi ò mọ̀ ẹ má yẹ kí n kọjá yàrá. ògúnná tí a jù sómi. wàláì tàlà ọkàn mi dẹ̀ lọ síbẹ̀. Alhaji amúmọ́lálẹ̀ mi ò fẹ́ o. wàláì tàlà ọkàn mi lọ síbẹ̀ ó yẹ béèrè mi. kí n béèrè mi ó dáa ìbéèrè 10 tó jẹ́ ìkejì odò bàbá mi kan àtayébáyé odò bàbá mi kan àtayébáyé ẹja kan ṣoṣo ló ń gbénú ẹ̀ látijọ́ tí Ọlọ́run ti dá kí ni. ẹnu ni.
ẹnu ni àwọn dẹ̀ ni ẹja náà tó ń gbé nú. ahọ́n dẹ̀ ni ẹja tó ń gbé nú ẹ̀. ṣé mo gbà. ẹ gbà á. ẹ pàtẹ́wọ́ fún mi. ìgbéraga wa fẹ́ dé kọ́. àwọn lè gara lọ́wọ́ yìí. ẹ wá ti wá ń gapá. àwọn míì wá tán gba àwọn kan. bá ń sọ bẹ́ẹ̀ fún yín. a máa ń rí ogbó ẹ at least mo ṣe àgbà kan. ẹ ìgbà kan nù méjì ìkẹta la fẹ́ ká Ọlọ́run ṣàánú mi. àmín. ìbéèrè ìkẹjọ tó jẹ́ ìkẹta kí ni ìtumọ̀ eléyìí fífi èlùbọ́ iṣu àti ata sí ẹ̀ǹkùlé ẹnìkan kí ló túmọ̀ sí bíi kán fi pàrokò sí ẹ̀ǹkùlé èèyàn kan èlùbọ́ iṣu àti ata. wọ́n fi pàrokò ṣé kò ń ṣàgbẹ̀ àbí kí la fẹ́ ìfi èlùbọ́ iṣu ata. èlùbọ́ iṣu àti ata kán fi pàrokò ẹ mọ̀ pé tán bá pàrokò ó nítumọ̀ ẹ ṣe. ẹ sọ túmọ̀ ẹ máa sọ fún mi pé mi ò mọ̀ o. mi ò mọ̀ o. eléyìí túmọ̀ sí pé ẹni náà lọ jalè ní oko olóko àwọn ará àdúgbò dẹ̀ ti rí wọn wá ń ké nílọ wípé kó jáwọ́. nínú ẹ àti ti kọ́gbọ́n bẹ́ẹ̀. ẹ ṣe ọgbọ́n yẹn gan-an òun ni a fẹ́ máa kọ́ ní orí abala yìí Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Alhaji Tekuma ìgbà tẹ́ máa wọlé lẹ́ẹ̀kan ẹ dalẹ̀ rú gidi gan. ṣé mo mọ̀jú bẹ́ẹ̀ ni pẹ̀lú gbogbo ayé yọsẹ̀ bíi kíní yẹn. mo wá wò pé ẹni tó wá gbà mí ọ̀nà àti ìdàdìgbò mo wá wò pé ẹni tí mo gbà lálejò lé ní abala tí mi nífẹ̀ẹ́ sí jù nìyí o ṣé kìí ṣe pé ẹ máa ṣá mi mọ́lẹ̀ bí ẹrẹ̀ báyìí. àbẹ̀ máa ń wá ẹnì mi ò mọ́jú gbogbo ìta àkànṣe da gbogbo ẹ̀rú papọ̀ náà ni. ẹ jẹ́ kí mi àti yíká tún dàrú. Abala Gbajúmọ̀ ń jó òun ló kàn ní ìsìn ẹ gbóhùn sókè ẹ jẹ́ àjò. ẹsẹ̀ tẹ̀ ìdíyẹn kí ni ìtumọ̀. gbogbo ẹ̀ náà ni ijó arajó náà ni gbogbo ẹ̀. arajó ní kẹ́ díẹ̀ ṣe kẹ́. ẹ ti fẹ́ ṣe mí lè ṣe. ijó mélòó la wá tí. gbogbo ẹ̀yin tí ń ro mí. ṣé lóòótọ́ ṣé pé mo là yín. ẹ burú gan ẹ burú gan. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ijó ta jó sí yẹn talent tó kọ. Yínká Ayéfẹ́lẹ́ àbí Yínká Ayéfẹ́lẹ́ ni àbí náà. Alhaji Kabir Alayande èrè àsálàtù. mi ò gbọ́ ẹmọ kan jẹ́ ẹmọ kóhùn yẹn jọra wọn ìgbà tẹ́ ẹ̀ tí ẹ̀mí orúkọ ẹni tó kọ́ báàlẹ̀ ṣe fẹ́ mọ àkọlé àwọ̀. ẹ má wọ ẹ má ká lọ síbẹ̀ yẹn. Oore Gbáǹkọ́gbì òun ni wọ́n pè é. Alhaji ilé tí wàá tó lọ báyìí. bẹ́ẹ̀ni. òun ni ká jẹran pẹ́ lẹ́nu. òfòànà òfun. kò gbà wá láyè rárá àmọ́ kẹ́ tó wá máa lọ láti ọ̀dọ̀ olóòtú àgbà ìyẹn ètò Gbajúmọ̀ wọ́n ní ká fún yín ní ẹ̀bùn yìí. ṣé o. MTN àwọn náà wọn ò gbẹ́yìn wọ́n láwọn máa ń nífẹ̀ẹ́ sí àwọn yín wípé ká fún yín tẹ́wá tiwa. ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o iléeṣẹ́ yín ò ní jóná o gbogbo àwọn tó fún mi lẹ́bùn yìí o òkè òkè lẹ máa lọ torí òkè òkè lẹ mú ru sí o òkè òkè lẹ máa lọ lágbára Ọlọ́run a ní gbá burú ń pa yín o lágbára Ọlọ́run. àwo tẹ ní ẹ máa gbé jáde
ìgbà wo ni ó máa jáde. agbára Ọlọ́run inshallah bí kúdúrà ti láì tá a bá máa fi rí iléyá ó yẹ kó bọ́ta torí a fẹ́ farabalẹ̀ ṣe ni kò yẹ kó tá a fẹ́ rọ̀ ṣiṣẹ́ a fẹ́ farabalẹ̀ àti wà lẹ́nu iṣẹ́ lórí ẹ̀ kẹ́ máa fàdúrà kẹ́ máa fi ràn wá lọ́wọ́ kọ́lọ́n bá wa ṣe kó pé. àmín. orin òun ni mo fẹ́ kẹ́ ẹ fi dágbére fáwọn olólùfẹ́ yín. Adéwálé wẹ́lì bọ́ì Àyìndé ó tún dọjọ́ mìíràn Àyìndé tẹ́ kó máa kìnìún one time jẹjẹ lọ́mọ èkó lọ Àyìndé jẹjẹ lọ́mọ èkó lọ Wálé tẹ́ kó máa mi Àyìndé wẹ́lì tí kọrin ó tún dọjọ́ mìíràn Àyìndé o bye bye. ó ga ká tiẹ̀ wá ní pọ́lọ́n tiẹ̀ fún èmi náà ní irú ohun báyìí ṣé mi bá dẹ̀ fi wá dágbére fún wọn ṣé ń gbìyànjú ẹ̀. gbìyànjú gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Gbajúmọ̀ pátápátá gbogbo ẹ̀. no ẹ ti ṣèjọba ohun yẹn ogan irú ohun tèmi lò yẹn ẹ pé irú ohun kan náà lájọ ń lò látẹ̀kan irú ohun tèmi fi dágbére yẹn ẹ̀yin náà ẹ lò yẹn kẹ́yìn náà fi dágbére ẹ kàn try ó possible náà ẹ Aláàjì ẹ wo gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn pátápátá ẹ má jẹ́ ń gbìyànjú bí ilẹ̀ ẹ̀bùn ẹ̀ àmọ́ ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe ẹ kú àdúrótì ẹ kú ìgbà gbogbo wa ayọ̀ àti ìdùnnú tí mo fẹ́ fi yín sílẹ̀ ní pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè òun náà ni màá tún bá yín ní ọjọ́ míì tá a máa tún mú ètò Gbajúmọ̀ wá sí ojú amóhùnmáwòrán yín Adédoyin ló ń dágbére pé láyọ̀.